ọlọ́run ọba elédùmarè máma bínú sí wa o torí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá. wọ́n ní àrá tó mà sán ó máa fa ìjàmbá iná o. wọ́n ló jó ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ tí Èkìtì. ọlọ́run ṣàánú. wọ́n ní àrá líle kan tó mà sán tó sì fa iná ti jó ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Peter Primary School tó wà ní Ìgbémọ̀ ní ìpínlẹ̀ tí Èkìtì. ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ó mà ló mà wáyé o ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí mà ní. ìròyìn sọ wípé òjò kan mà ló rọ̀ fún bíi wákàtí kan ní ọjọ́ náà. nínú rẹ̀ wọ́n lò ní àrá kan mà ti sàn. wọ́n ní àrá náà mà rèé ó mà ló mà sọ iná lé òrùlé ilé ẹ̀kọ́ tó fi jẹ́ pé ilé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ní jó lálàlà. wọ́n ní yàrá ìkàwé 5 òun ló wà ní ilé ẹ̀kọ́ náà èyí tí àrá sán o tó sì jó wọn ráúráú. oore kan tó wà nínú ìjàmbá náà ni pé àsìkò tí àwọn tíṣà àti akẹ́kọ̀ọ́ tí wọ́n wà nílé wọn fún ìsinmi òpin ọ̀sẹ̀ ó mà ló mà ṣẹlẹ̀ àdúpẹ́ o. wọ́n ní ẹ̀mí kankan kò bá ìjàmbá iná náà kò bá lọ o. ní ọjọ́ kejì tí iná jó ilé ẹ̀kọ́ náà tí í ṣe ọjọ́ ajé Monday àwọn tíṣà kò lè kọ́mọ níbẹ̀ o. wọ́n ní ṣùgbọ́n nítorí iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀síwájú kí ẹ̀kọ́ àwọn ọmọ kó sì má dúró àwọn tíṣà náà wọ́n ṣètò wọ́n kó wọn lọ sí ilé ẹ̀kọ́ AUD Pilot Nursery and Primary School tó wà nítòsí láti máa bá ẹ̀kọ́ wọn lọ o. nígbà tó ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ tó jóná náà gómìnà Bíọ́dún Oyèbánjí tí igbákejì rẹ̀ abilékọ Monísádé Afúyẹ̀ tó mà sojú fún ó wá ṣèlérí pé ìjọba yóò kọ́ ilé ẹ̀kọ́ náà padà láìpẹ́ láì jìnnà. gómìnà fi àìdùnnú rẹ̀ ó fi hàn sí ìṣẹ̀lẹ̀ náà bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ní láti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀. a máa kọ́ ilé tí iná mọ̀jọ́ yí padà láìpẹ́ káwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kí wọ́n lè fọkànbalẹ̀. inú mi bàjẹ́ nítorí iná tó mú ìyàlẹ́nu wà pẹ̀lú àrá tó mọ̀ sán o. lóòótọ́ ilé jóná ṣùgbọ́n inú mi dùn pé a kò pàdánù ẹ̀mí kankan nítorí àsìkò tí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà tí wọ́n wà nílé wọn ó mà ló mà ṣẹlẹ̀. gómìnà Oyèbánjí òun ló sọ bẹ́ẹ̀. gómìnà Oyèbánjí ó wá yin àwọn olùkọ́ náà fún bí wọ́n ṣe tètè kó àwọn akẹ́kọ̀ọ́ lọ sí ibùdó mìíràn kí ọlọ́ọ̀bà Elédùmarè kó mọ̀mọ́ náwó ọ̀bẹ́nu rẹ̀ sí wa o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹwàá bá tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. òní lọ́jọ́ ṣẹ́gun èmi àti rèé á ṣẹ́gun ọ̀tá lé á ṣẹ́gun ọ̀tá òde o á sì ṣẹ́gun amọ́niṣe ni àfàìmọ́niṣe ni láṣẹ Èdùmàrè. ẹ jẹ́ ká yáṣẹ́ o ká ní ọjọ́ rere o.